àgbáyé o. wá gbọ́ Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó nínú ọlọ́wọ́n bá wà láàyè wá wà o ní mú ìyá fàwà bẹ́ẹ̀ ní Ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè ọlọ́wọ́n bá mi àkọ́kọ́ àtúnkàlẹ̀ kùn àánú rẹ̀ láàárọ̀ tòní dákunjú gba ṣíṣe òkú ní ọjọ́ ajé ọlọ́wọ́n bá mi mú wa là ọlọ́wọ́n bá mi mú wa yè ọlọ́wọ́n bá mi mú wa rìn èdò àmọ́jà rìn ló kùnà nítorí pé wọ́n la gba tukọ̀ tí tukọ̀ kádàrá ẹ̀dá ọba tí tọ́ni sọ́nà ọlọ́wọ́n bá mi ti yọni nínú ewu ìbà lónìí o ìrìn àjò tọ̀sẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú apá kejì Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn mẹ́rẹ́ o láti kàn ní Tùngbà 100.9 FM bí òsì wo Olódùmarè kò sára tá a dá adúpẹ́ àná adúpẹ́ tòní àti dúpẹ́ tọ́lá in advance ó ṣe ọlọ́run tiwa o ìṣúnbẹ lébè orí bùkátà fábẹ́ òkú kan tàjò borí bùkátà fún níyàn dótà dànbọ̀ orí bùkátà fẹlẹ́kọ̀ ìmídélé ayé báyìí mo di bùkátà ọlọ́run Olakitan Adegoke ń rè ẹ̀yẹ mi fapákọ̀fọ̀ according to kádàrá action. bẹ́ẹ̀ni atúnkìn lákè wa kí lóko wa kí lọ́rọ̀ gbọ́ àgàdé mi lóhùn tẹ́bá ti ní àǹfààní láti máa gbọ́ kọ́ni Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé fíìsì báyìí òun ni tiwa ìnájọ́ ajé olókun àsọ̀rọ̀ dayọ̀ wá fi lè bu àṣègbè lọ́sẹ̀ yìí lọ́dún yìí ní gbogbo ọjọ́ ayé wa bẹ́ẹ̀ ni láti náà ní kí gbèrè pàdé lóko gbàgbére pàdé lóko ní ti gbẹ̀rẹ̀ pàdé ọlọ́sà má gbèrè pàdé ọlọ́sà mọ́ ọ̀dọ̀ wa ni kó máa gbé bọ̀ kí ló pé kí náà tó kó sí balẹ̀ lẹ́nu pé wọlé kiri dídùn náà wọn là ń gbọ́ ìyẹn ní ti àádùn lágbára Ọlọ́run ó yé báyìí ní sẹńtà àjọ náà ní ẹjá ló kó jẹ tiwa láyé fábàdà bẹ́ẹ̀ni adúpẹ́ o lọyìn olùfẹ́ kọnẹtẹsọpọ oníbàjẹ́ lẹ́ẹ̀kan sí ajé àfihàn lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ ẹnì káàbọ̀ sábàlá kejì Ìjìnlẹ̀ nù wẹrẹ Ọláyẹmí Àkànní tó ìrìnàjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nígbà tó sọ pé dídùn wọn rò pé olùfẹ́ sọ pé ní ìrántí olódò bá ní dàgínì ti kú ti pẹ́ lẹ́sàánú wa tó according to kádàrá fanga lórúkọ ìwé ìròyìn tó wà níwájú mi. ìwé ìròyìn Nigeria Tribune náà wájú mi. ókè náà ìrìnàjò ń ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí n bẹ̀rẹ̀ ìrìnàjò látọjú ìwé kẹrìnlélọ́gbọ̀n ìyẹn page 34 ìwé ìròyìn fanga tó wà níwájú mi láàárọ̀ tìtù ní Yorùbá mọ̀sọ̀rọ̀ kan tí mo rọgbọ́n kọ́ ó pé bọ́ọ̀ ní ẹ̀ṣẹ̀ sọ́dọ̀ wọ́n ní pé ọmọ àlè ní rínú tí kì í bí ọmọ àlè yẹn láti ibẹ̀ tí kì í gbà Yorùbá ló sọ bẹ́ẹ̀ gòkè mọ̀kọ́ o kí ló fa sábà bí àṣà mọ̀rọ̀ láti fi ṣe gbìlẹ́yìn ìròyìn tí mo fètè bà kí kò ṣe mí náà mo kúkú perú rẹ̀ lédè bí kì í bá ṣe àwọn àjọ kan tó lórúkọ dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà táwa yìí mo sọ nípa Nigerian Medical Association àjọ NMA àwọn ni wọ́n mọ̀ pẹ̀lú rẹ̀ lédè o nígbà tí wọ́n bá àwọn ọmọ ìyá wọn sọ̀rọ̀ ìyẹn àwọn àjọ dókítà abẹ́lé ramọ̀ sí resident doctors àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kọjú sí wọn ní wò ó ti tó ẹ ti bínú ẹ ti gba yìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti lù yín lọ́gọ̀ ẹnu gbogbo àgbáńlá ayé ti kan sára sí yín pẹ́ gbìyànjú nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ tíjọba sọ̀rọ̀ àrí wípé ká má tàn ra wa jẹ ẹ jẹ̀bi ọ̀rọ̀ náà o nítorí pé àdéhùn ti ń bẹ láàrin yín àti ìjọba torí náà bẹ́ẹ̀ ṣe wá ń bínú yìí kì bá dáa níwọ̀n gbà tá a bẹ̀ yín kẹ́rẹ́rẹ́ tètè gbọ́ nítorí pé it is better for an actor to quit the stage when the ovation is still loud àsìkò ìgbà tí ó bá ń yẹni níjó dùn mọ́ o Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n ní pé tó ṣe é rí ọ̀rọ̀ nípa ìbínú lórí ọ̀rọ̀ yẹn ṣẹ́ lódì ẹ̀yìn àjọ dókítà abẹ́lé yìí ó ti tó gẹ́gẹ́ bí ohun tí àwọn àjọ Nigeria Medical Association ìyẹn ọ̀kan pàtàkì lára àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà táwa yìí tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n òun àgbà fún àwọn àjọ dókítà abẹ́lé wọ́n bẹ̀ sí yànnà náà ọ̀rọ̀ pé tó bẹ́ẹ̀ bá ní pé ẹ fẹ́ mọ bínú kọjá àlà táwa yìí ó ṣe ṣe kẹtẹ́ o kẹ́ mọ́ bàá fara gbági ìjọba kẹ́yà tètè yá padà sẹ́nu iṣẹ́ yín wọ́n bẹ̀ sí ń rọ̀ wọ́n gẹ́gẹ́ bí ohun tó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ títò ní ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nulọ́rọ̀ ta ní tó jẹ́ ọ̀gá àgbà ní pàtàkì jùlọ ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún àjọ Nigeria Medical Association Dr. Ekpe Phillips Uche òun ló gba ẹnu àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn yòókù rẹ̀ tó gbẹnu wọn sọ̀rọ̀ pé tó ní orúkọ Nigeria Medical Association ń làwọn ń bẹ gbogbo ẹ̀yin dókítà abẹ́lé dókítà agbègbè yìí wípé ẹjọ́ ọ̀rọ̀ nípa ìyanṣẹ́lódì ó tó gẹ́ nítorí tolúwa wọ́n ní pé àkọ́kọ́ náà kẹ́ ẹ tiẹ̀ wú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tó ń bẹ nínú ìrora tó yẹ kẹ́ ẹ dá lóhùn lásìkò tí ẹ dá wọn lóhùn ọ̀hún
pẹ́ẹ́sì rèé tí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ń bẹ̀bẹ̀ tí wọ́n ń tọrọ fún ikú ẹ wo àwọn tó yẹ ká ẹ dóòlà kúrò nínú làásìgbò tẹ́ ẹ bá lọ wò pé bóyá bí ejò ọ̀ràn yìí ṣe gùn tó lẹ́ẹ̀ ṣe dáná ẹ dáná sunlé ẹ mọ́ gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá wọn gbáragbára gbọ́kàn gbójúlé yín pé wọ́n ẹ dá wọn lóhùn torí náà ẹ má jẹ́ ọpẹ́ ẹ wo ojú ìwé 24 ìwé ìròyìn Vanguard ni ìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o fada nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tóní lójú ìwé 23 nìrẹ̀ ń wà o lẹ́gbẹ̀ẹ́ lápá ọ̀tún nìrẹ̀ ń dádúró ti pọ́ sí lówùúrọ̀ tóní níbi tí àwọn tí ẹ̀yà ara pè níjà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People Democratic Party ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ dẹ́kun láti máa bẹnu àtẹ́ pẹ̀lú máa parọ́ ohun tí gómìnà ò ṣe ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sọ nípa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àwọn tẹ̀yà ara pè níjà yìí tó jẹ́ pé ó wà nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party tí wọ́n wà lára àwọn ọ̀dọ́ inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n fi ìdùnnú àti ayọ̀ hàn látàrí bí ẹni tó jẹ́ gómìnà Ṣèyí Mákindé bí ó ti ṣe bójútó ọ̀rọ̀ ìgbé àlàáfíà àwọn tí wọ́n jẹ́ àwọn tí ẹ̀yà ara pè níjà ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú ṣíṣe àkàwé rẹ̀ pé bàbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ṣẹ̀ ní ẹ̀ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà pẹ̀lú ìlànà tó fi bá ṣètò ìjọba rẹ̀ ó ní fún ọ wípé ó jẹ́ bàbá dáadáa àtàṣíwájú rere àtẹni tí yóò bá máa wò ní gẹ́gẹ́ bí ẹni àwòkọ́ṣe tó fi àpẹẹrẹ rere lélẹ̀ fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ tó jẹ́ pé tó jẹ́ alága fún àwọn tẹ̀yà ara pè níjà ọ̀hún tí wọ́n fi léde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo sọ nípa ọ̀gbẹ́ni Wàsíù Nurudeen ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní kó jẹ́ kí àjọ ọ̀hún léwájú ìyẹn fún ọ̀tọ́ pé yóò máa rí sí ọ̀rọ̀ ìpẹ̀tùsáwọ̀ àti láti lè bùkún àlàáfíà kójọba láàárín àwọn àti ará ìlú ìpínlẹ̀ ọ̀hún ìwé ọ̀hún tí ó fi léde pẹ̀lú bọ́ọ̀lù ó sọ làlàyé ó ní tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì ìyẹn sí gómìnà lórí ọ̀rọ̀ àwọn tó jẹ́ wípé ẹ̀yà ara pè níjà mo sọ nípa Ayọ̀délé Adékànbí ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ló máa léwájú pẹ̀lú ìṣàkóso àní ètò ọ̀hún fún àwọn láti lè rí pé àwọn làwọn jẹ́ olùfẹ̀tùsáwọ̀ pẹ̀lú olùlàjà láàrin àwọn tó yẹ pé wọ́n ń béèrè tàbí pé wọ́n sọ wípé ìṣèjọba ìyẹn gómìnà tí àwọn lọ́rùn yẹn ní ìpínlẹ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó fi léde ó wá sọ ó ṣàlàyé pé gbogbo ètò àti ìlànà àti gbogbo ìgbìyànjú ìyẹn gómìnà ìyẹn ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Ṣèyí Mákindé ọdún gbọ́dọ̀ táwọn lọ́rùn o bàbá dáadáa ní sáà àwọn gbóṣùbàdà àbàdàn fún wọn kódà gbogbo ọ̀nà pápátá làwọn fi faramọ́ ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé tó tukọ̀ ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ fẹ́ ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé 23 ní kẹlọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. Ọláyẹmí Akanni bùkátà ọlọ́run Falo ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú lóòótọ́ o alágbèdè mi ti ń lórin lójú kan náà àmì mẹ́wàá bẹ́ẹ̀ ojú ìwé 24 page 34 náà ni ìròyìn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú ìwé ìròyìn Vanguard tí mo gbámú according to kádàrá láàárọ̀ ti tún ní o níbi tí àwọn Yorùbá ti ra àròjinlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sì gbé gbólóhùn kan jáde tí wọ́n ní àpọ̀jù nǹkan báyìí ìparun ni máa ń bọ́ sí lọ́pọ̀ ìgbà àti pé àdánwò ńlá gbà ni o too much of everything leads to destruction olóyìnbó ló tún sọ bẹ́ẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ti ètò ìlera ní pàtàkì ju àwọn àjọ WHO mọ̀ ń sọ̀rọ̀ nípa World Health Organization wọ́n mọ̀ sọ̀rọ̀ kan látàrí ìwádìí ohun ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ní pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ òṣìṣẹ́ lágbàáńláyé International Labour Organization ILO nínú ìwádìí wọn ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ ìpè ẹjọ́ o ní ọ̀pọ̀ ìgbà wọ́n ní pé ẹni ebi ń pa òmò tó nǹkan o ẹni tí àpọ̀jù wàhálà pa ló pọ̀ lápọ̀jù níbi tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ aláwọ̀ dúdú afẹ́ràn ká máa ṣe iṣẹ́ láì sinmi wọ́n ní àṣejù iṣẹ́ láì ní ìsinmi àti ìfọ̀kànbalẹ̀ wọ́n ní pé ó máa ń fa ikú àìtọ́jọ́ lọ́pọ̀ ìgbà wọ́n ní pé eléyìí gangan wà lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ikú tí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ń kú láwùjọ o wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní pé kí ọ̀pọ̀lọpọ̀ kó máa ṣiṣẹ́ kọjá wákàtí tí ó yẹ kó ṣiṣẹ́ lójúmọ́ nítorí pé kó máa wí pé òun sì wà ní ọ̀dọ́ òun wà ní ìlera pípé bẹ́ẹ̀ kárọ́fín bẹ eégún wà bẹ́ẹ̀ òun lè já sókè já sódò wọ́n ní pé ó ń dín ọjọ́ orí ẹni kù díẹ̀díẹ̀ ni o ẹni tó yẹ kó lu ọgọ́fà ọdún láyé tá a mọ̀ sí 160 years wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kọ́lọ́jọ́ dé kó kànlẹ̀ pọ̀ ẹ̀mí lẹ́ni àádọ́rin ọdún 70 years bẹ́ẹ̀ sì rèé ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tó yẹ kó lè lókè pẹ̀ ṣùgbọ́n nítorí pé ó ti lu ara rẹ̀ lójú tí kò fún ara rẹ̀ ní ìsinmi kò fi ọ̀yà ara rẹ̀ lọ́kàn balẹ̀ wọ́n ní pé irúfẹ́ nǹkan wọ̀nyí ó ń tilẹ̀kùn ẹ̀mí díẹ̀díẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ìṣẹ̀dá ò fura o níbi náà ọ̀rọ̀ ìwádìí wọn ni wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé
wọ́n ní nínú ìwádìí tí wọ́n ṣe ní ọdún 2016 tó ti ré kọjá tipẹ́ wọ́n ní wípé àwọn ìṣẹ̀dá tó papòdà ní ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí wọ́n ṣe wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kú ọ̀hún ní ọdún 2016 wọ́n ní pé látàrí pé àìfún ara ní ìsinmi ní ọ̀pọ̀ ìgbà tí ó jẹ́ pé àjáàjò gbogbo ìgbà bí wọ́n ṣe ń dé láti Kaduna ni wọ́n gba Maiduguri lọ bí wọ́n ṣe ń dé láti oko ilá ni wọ́n gboko ẹ̀fọ́ láì tiẹ̀ sinmi lórí pé à ń wá ilé ayé à ń wá owó à ń wá ohun ọrọ̀ alálẹ́ ayé láti kójọ wọ́n ní pé eléyìí ó ń ṣe àkóbá wípé àwọn ènìyàn tí iye wọn lọ bíi mílíọ̀nù 2 ìṣẹ̀dá ló papòdà ní ọdún 2016 lásán ní àgbáńláyé látàrí pé àìfi ara wọn lọ́kàn balẹ̀ àìní ìsinmi àìfúnra wọn ní àkókò láti lè sọ pé kí àwọn ó tiẹ̀ jẹ́ kí ọpọlọ àwọn tàbí àgọ́ ara wọn kó sinmi fún ìṣẹ́jú kan wọ́n ní eléyìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò sì mọ̀ torí náà gbogbo ìṣẹ̀dá tó fẹ́ràn àgọ́ ara rẹ̀ tó fẹ́ràn ìlera wọ́n ní pé àṣejù iṣẹ́ wọ́n ní overtime lọ́pọ̀ gbà work stress wọ́n ní pé káyà máa dín kù ní pàtàkì jùlọ bí ọjọ́ bá ti ń gorí ọjọ́ tí ẹ̀dá bẹ̀rẹ̀ sí ń dàgbà nílé ayé wọ́n ní pé àṣejù iṣẹ́ àṣekúrógbó ò ti pọ̀ lápọ̀jù ní èyí tó jẹ́ pé ó ń fa sábàbí ikú àìtọ́jọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. ẹ wo ó ń bẹ ní ojú ìwé 23 ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní o. bùkátà ọlọ́run o nínú ìwé 22 ìyẹn ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní lẹ́gbẹ̀ẹ́ lápò sínú ń wà níbi tí àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ṣe àgbékalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ìjọba tó ń rí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà tó sọ̀dí mọ̀ wípé ó ti lé ní 6,000 àwọn ọ̀dọ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ pé wọ́n ti fi hàn tinútinú pẹ̀lú ṣe ìforúkọsílẹ̀ láti kópa yẹn nínú ìpàdé àpérò yẹn fún gbogbo àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tílẹ̀ tí ó máa wáyé nínú oṣù kẹwàá ọdún yìí nínú ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi léde ó ṣe àlàyé wọn ni ìpàdé àpérò tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ lè tó jẹ́ pé ó máa wáyé ní kòpẹ́kòpẹ́ yẹn nínú oṣù yìí ẹ̀ nílùú Àbújá wọ́n sọ dìímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ló ti fi hàn láti kópa kódà ẹni tó jẹ́ alákòóso yẹn fún ìpàdé àpérò ọ̀hún mọ̀sán nípa arábìnrin Nkechi Obi ó ṣe àlàyé náà ọ̀rọ̀ rẹ̀ ó ní yàtọ̀ sí àwọn tó jẹ́ pé ọ̀tàléní 310 tó jẹ́ pé àwọn ti fà á kalẹ̀ tí àwọn tó pẹ́ gbọ́dọ̀ kópa ó ní ìyàtọ̀ sáwọn yẹn o 6,000 àwọn ọ̀dọ́ ló jẹ́ pé wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ láti kópa nínú ìpàdé àpérò ọ̀hún tí wọ́n sì sọ wípé nínú ìpàdé àpérò ọdún ìṣẹ́ àwọn máa ṣe gudugudu méje ohun yàyà 6 Nkechi ó fi kún ọ̀rọ̀ rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé lórí ètò àwọn okun òjọ̀kan jẹ́ pé àwọn ṣetán láti fi sọrí ìpàdé àpérò ọ̀hún ó náà ṣetán láti fi wòye pẹ̀lú mú ìdàgbàsókè bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lóhun ọ̀tún pàṣẹ ṣàmúlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé lọ́nà tí yóò túbọ̀ ran ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ kódà ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ọgbọ́n àtinúdá ìṣèjọba òṣèlú ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ àti tó fi mọ́ eré ìdárayá lọ́nà kò jọ̀kan ló sọ pé àwọn ṣetán láti fi ìpàdé àpérò tó ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ ìyẹn fúngbà ọkọ̀ rọ́rù rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà nítọ́dún yìí láti fi orí rẹ̀ sọ Nkechi wá fi ìdùnnú àtayọ̀ rẹ̀ pé ìpàdé àpérò tó ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ fúngbà àkọ́kọ́ yìí ó ní náà ń dùn bẹ́ẹ̀ ọ̀tí ṣe ń rán tìkẹ́tìkẹ́ pẹ̀lú ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú fi hàn wípé ó mọ̀ pé ní kò pẹ́ lẹ́yìn tí àwọn pápárí ìpàdé àpérò ọ̀hún ó ní àyípadà tó tọ́ tó yẹ yóò dé bá orílẹ̀-èdè Nàìjíríà kódà kò ṣàmẹ́nubà àwọn ọ̀dọ́ iye tó pé láàrin ọdún 18 sí ọdún 35 tí wọ́n ti ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára ó ní ìdàgbàsókè ọ̀tún yóò túbọ̀ débá orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn látàrí àpérò ìpàdé ọ̀hún léyìí tó máa wáyé láti ipasẹ̀ àwọn ọ̀dọ́ ojú kejìlélógún ló wà ìyẹn ìwé ìròyìn The Nigerian Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. Ọláyẹmí Akanni kátà ọlọ́run alágbèdè mi tó ń lò ní lójú kan náà ló wà lẹ́nu lójú ìwé 24 ìyẹn page 34 ìwé ìròyìn Vanguard tí ń bẹ níwájú mi náà nìròyìn tí ń ṣe bẹ́ẹ̀ tuntun tẹ̀síwájú Yorùbá máa sọ̀rọ̀ kan tí wọ́n máa ń tọ́ dáadáa tí mo rọ́gbọ́n kọ́ mẹ́wò pé bó ní ẹ̀ṣin sọ ni wọ́n ní pé ebi ń pa mí olóṣèlú ń polówó ìgbà tí n ò wẹ́ nú ni wọ́n wá wẹ̀ ta ẹyẹ fẹ̀tẹ́lẹ̀ ká lápá ẹsìn mi agbájá lórílẹ̀‐èdè ìjàre ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tá a mọ̀ sí PDP nílẹ̀ yìí onílọ́mọ̀ sọ̀rọ̀ nílùú Àṣàbà ni wọ́n ti gbé sọ̀rọ̀ ní bí ètò pàtàkì tó wáyé ní ọjọ́ kìíní oṣù kẹwàá tá a wáyé níjẹrin oníjẹrin
wọ́n ń jẹ́ kó di mímọ̀ ẹni ọ̀hún tí wọ́n pè ní a member of the International Political Science Association IPSA and executive assistant to Delta State Governor nípa ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ ni o wọ́n sọ̀rọ̀ nípa alàgbà Fred Ọ̀gánẹ́sìbè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wọ́n fa kòmó òkun yọ nípa orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọ́kọ́ wòye náà wípé wò ó ká má tara wa jẹ́ wípé ọ̀rọ̀ tí ààrẹ Muhammadu Buhari sọ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n bá mọ orílẹ̀-èdè Nàìjíríà sọ lọ́jọ́ kìíní oṣù kẹwàá tí ṣe àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè yìí wọ́n ní lójú tàwọn o ní ìdúrówó iye àti àrògùn tàwọn o lójú inú tàwọn o wọ́n ní ọ̀rọ̀ òun ò ṣe bẹ́ẹ̀ ó lami gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ wọ́n ní àwọn ronú títí àwọn ronú nípa ọ̀rọ̀ ìdàgbàsókè tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ tó tẹ̀ ẹnu ààrẹ jáde àwọn wo ibi tí orílẹ̀-èdè Nàìjíríà bá dé àti ibi tí a tó ń dẹgbẹ̀ẹ́ rè wọ́n wo ibi tí a ń lọ wọ́n wo sàkún ọ̀rọ̀ náà wọ́n ní òkùnkùn bírímù rèé níwájú Elédùà ní lè ṣàánú wa o pẹ̀lú bí ọ̀rọ̀ nípa ìṣàkóso ìlú yìí bó ṣe ń lọ látọwọ́ àwọn adarí wa o ẹni òun tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ẹgbẹ́ òṣèlú tó tẹ̀ wọ́n ńlẹ̀ yìí yẹn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Delta wọ́n sọ̀rọ̀ wọ́n tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn ní ká má tanra wa jẹ pé ọ̀pọ̀ ìgbà là ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ tá à ń palẹ̀ pálapá wọ́n ní ọ̀rọ̀ nípa ètò ààbò lórí ẹ̀mí àti dúkìá aráàlú kí ìjọba tó ń bẹ lórí àlééfà ìbá tiẹ̀ lè gbìyànjú kó jẹ́ àṣeyọrí wọn kí ọ̀pọ̀lọpọ̀ ọmọléèdè Nàìjíríà lè sun oorun àsùnforí lóṣùká wọ́n ní pé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ló dàbí ẹni pa fẹ́ ṣàforíjì o tí ọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé tó fẹsẹ̀ múlẹ̀ tí ó ń jẹ́ wá di pọ́ńtọ̀ lọ́jà tó ní kálukú lè mú ẹgbẹ̀rún kan náírà dání kó sì jẹun kó tún ta yín wọ́n ní pé títí láyé ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa fi rántí orílẹ̀-èdè yìí o wọ́n máa fi rántí ẹni tó ń bẹ lórí àléfà tó yọ wá nínú ọ̀fìn làásìgbò ìdààmú dààbò wọ́n wòye wípé káti ẹ̀ tún wo ọ̀rọ̀ owó wa lórílẹ̀-èdè yìí sẹ́ẹ̀ ká wọnú àhámọ́ òun ìgbèkùn tó wà tí ìjọba tó ń bẹ lórí àléfà ìbá lè yọ ní kúrò nínú ìmúnisìn oko ẹrú tí náírà wà lábẹ́ àwọn owó tó kù wọ́n ní pé forever and never la máa fi kọrin tó dáa o wọ́n ní wọ́n àyọ gbogbo àwọn nǹkan yìí kú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó lami létí tàwọn àwọn òrọ́gbọ́n kọ́ ń bẹ̀ ní o àwọn ò sì rí nǹkan kan tó níye lórí dàbí aláràdìmú lórí wípé kí tẹ̀síwájú ó ṣàdébà orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo èrò tó ń bẹ lọ́kàn ti tàwọn o bóò ní tẹ̀síwájú òun ìfọkànbalẹ̀ ó ṣe dé bí ọ̀rọ̀ ètò ààbò bóyá lè fẹsẹ̀ múlẹ̀ tí ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ níṣẹ́ lọ́wọ́ tí eku ń ké bí eku tí ẹyẹ ń ké bí ẹyẹ tí ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún aráàlú tí ò sí ìdígunjalè tí ò sí ìjínigbé tí ò sí ìṣekúpani lọ́nà ìtọ́ wọn ni tó ká gbà pẹ̀lúfẹ́ ìjọba bẹ́ẹ̀ aláṣẹ orí ni o alàgbà yìí sọ̀rọ̀ ó fa kò mọ́ òkun yọ ojú ìwé 24 page 34 ìwé ìròyìn Vanguard nìròyìn wà láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o lójú ìwé 27 òun ìròyìn wa torẹ́gbọ̀n ti jáde ó ti kó láyé wo bẹ́ẹ̀ ni lọ́wọ́ kìlúwà ìpínlẹ̀ Èkó ló ti wáyé o níbi tí ibi tẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí fi bẹ̀rù bójú lánàá yìí ìyẹn ní agbègbè kan ìyẹn tó wà ní abúlé Ẹ̀gbá kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látàrí bí iná tó lágbára ìyẹn tó gbàgbára iná dání iná ẹ̀lẹ́tíríkì lókè bó ṣe já pè lánàá sórí ilé ìjọsìn kan lójú ẹsẹ̀ lọ́ni ó gbẹ̀mí àwọn lára àwọn olùjọsìn ilé ìjọsìn ọ̀hún mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn mẹ́ta sì ní ìfarapa yánnayànna látàrí bí iná òun ṣe jálu ilé ìjọsìn tó wà ní abúlé Ẹ̀gbá wọ́n ṣe àlàyé wọn ní ìṣẹ̀lẹ̀ òun ṣẹ̀ ní ilé ìjọsìn kan tó pè ní Adonai Evangelical Ministry tó kalẹ̀ sí Jíbówú ìyẹn lójú ọ̀nà tó fi ojú ọ̀nà àgbẹ̀ sílẹ̀ ìyẹn ní abúlé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Èkó ẹni tó jẹ́ adarí fáwọn òṣìṣẹ́ iná ìyẹn ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú dóòlà ẹ̀mí àwọn èèyàn Margaret Adéṣeyẹ tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn ó ṣe àlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lójú ẹsẹ̀ làwọn òṣìṣẹ́ iná ti sáré kàn sí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí láti rí pé ìṣẹ̀lẹ̀ òun kò ṣẹ́jú bí ó ti ṣe ṣẹlẹ̀ pẹ̀lú túbọ̀ dálà àtìgbò sílẹ̀ ní agbègbè ọ̀hún nínú ọ̀rọ̀ tí àwọn oníròyìn fi léde wọ́n ṣàlàyé pé àwọn tí ìṣẹ̀lẹ̀ òun ṣẹ̀ sí tó fara kááṣá ó ní àwọn tó jẹ́ pọ́n máa tètè dé sí ilé ìjọsìn tí wọn kì í pẹ́ lẹ́yìn fún ìgbáradì pẹ̀lú láti lè múra sílẹ̀ fún ìsìn ọjọ́ ìsinmi àná ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n ní àwọn olùgbé agbègbè ọ̀hún wọ́n ní nígbà tí wọ́n ìṣẹ̀lẹ̀ òun ṣẹ̀ lóyè tó ṣiṣẹ́ pé ó mú lára ẹ̀mí àwọn tó wà ní ilé ìjọsìn òun lọ wọ́n ní lówùúrọ̀ kùtù lánàá ní iná òun ṣe prapra ló bá já pè sórí òrùlé ọ̀hún ó ní lójú ẹsẹ̀ ló ti gbẹ̀mí àwọn mẹ́rin tí àwọn mẹ́ta tó kù sì ní ìfarapa yánnayànna wọ́n lójú ẹsẹ̀ ló ti darí wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye Adéṣeyẹ ṣàlàyé pé àwọn mẹ́rin ọ̀hún tó jẹ́ pé ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ pé wọ́n ní ìfarapa yìí àtàwọn mẹ́rin tí wọ́n gbẹ̀mí mì àtàwọn mẹ́ta tí wọ́n
wọ́n ní ìfarapa yìí ó ní gbogbo pápátá làwọn ti gbéra sílé ìwòsàn èyí tó máa wà ní ibi ìgbé òkú pamọ́ sí ó tún wà bẹ́ẹ̀ ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn òṣìṣẹ́ panápaná láti Agége tí wọ́n ti kàn síbẹ̀ ó ní gbogbo ohun tó yẹ kó ṣe láti rí pé wọ́n dáàbò bo àwọn tó wà lágbègbè ọ̀hún pẹ̀lú kíṣẹ̀lẹ̀ ọ̀hún bàbá àpàjọjú bó ṣe ṣẹ̀ lọ ó ló gbọ́dọ̀ láti ṣe ìyẹn ní agbègbè ọ̀hún ṣùgbọ́n ìròyìn pọ̀ ó fẹ̀ ó kẹnu ó ju bẹ́ẹ̀ ṣe rò lọ ṣùgbọ́n ẹ fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ kúlẹ̀kúlẹ̀ ẹ lọ sójú ìwé 17 ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ ti máa bá a pàdé. Kí Elédùà kó bá tu àwọn ẹbí tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí nínú ìdàgbà lọ́run kó sì bá dẹ́kun ẹbí láwùjọ wa. tó pẹ̀lẹ́ mi Àkànní kátà lọ́rùn o àní sọ pé torí ọ̀fọ̀ ṣe ń lù ká sọ pé àní lùlù mọ́ tó ìrìn àjò ìròyìn ó ń ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ń tẹ̀ wájú o ojú ìwé keje ni mo sáré ṣe sí nípa pàpà ìwé ìròyìn fanga tó wà níwájú mi o níbi táwọn àgbàjọ̀gbọ́n onílà akáyí ti gbàgbọ́n dò sọ̀rọ̀ wọ́n gbọ́ wọn fi kébàdí wọ́n ní pé kí ni ìpàdé olóńgìní àti eku gan-an òye ọ̀rọ̀ yìí ò tètè yí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá àfìgbà tán tó bẹ̀rẹ̀ sí ní nọ́mbẹ́ ǹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ìgbáradì fún èrò ìdìbò 2023 ló dàbí ẹni pé ìgbésẹ̀ àwọn akọni kan fẹ́ máa yọ àwọn ó fẹ́ máa ṣe àwọn èèyàn ní kàyéfì lórí kíni bí ò bá nídìí obìnrin kì í máa jẹ́ kú mọ́lú bí n bá sọ pé náà jó lórí omi ẹgbẹ́ ń bẹ́rù rẹ̀ wá o àwọn kan ni wọ́n wòye pé bí nǹkan ṣe ń lọ nílẹ̀ yìí ṣé kì í ṣe pé bóyá èdè tí fẹ́ máa lọ́wọ́ nù ní pàtàkì jùlọ sàpátá pàràbá ilẹ̀ àsìntọ́ bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ẹni tó jẹ́ alákòóso fún àwọn àjọ gómìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Director General of the Progressive Governance Forum mo ń sọ nípa alàgbà Sọ́ọ́líù Lukman àná òde ní ló la ọ̀rọ̀ mọ́lẹ̀ o tó ń jẹ́ kó di mímọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tá a mọ̀ sí APC ó ń ṣe lálàyé pé ṣe jẹ́ afura wípé òun ti ń rí wípé lórí ìgbáradì fún ètò ìdìbò ọdún 2023 ṣé kìí ṣe pé bóyá omi lè ṣe bẹ́ẹ̀ kó tẹ̀yìn wọ ìgbín lẹ́nu láwọn apá ibìkan wọ́n ní pé àwọn wòye wípé àwọn kan tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress wọ́n ti ń ṣe kúbẹ́kúbẹ́ wọ́n ti jọ ń rin ìrìn àjò tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìyẹn àwọn alágbára kan wọ́n ní ṣe láti lè rí wípé wọ́n gbé agbára wá sí apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí South ni àbí fún ìrèdí míì ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alákòóso fún àwọn àjọ gómìnà ọ̀hún ló sọ nípa Director General of Progressive Governance Forum alàgbà Sọ́ọ́líù Lukman yìí òun ló bẹ̀rẹ̀ sí fẹ́ máa ná ìka àbùkù sí àwọn alẹ́nulọ́rọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní pàtàkì jùlọ ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Èkó alàgbà Olúṣọlá Sanwó-Olú wọ́n wòye wípé lórí ọ̀rọ̀ ti Falo Adetas ìyẹn owó orí ọjà tó jẹ́ owó tí ó jẹ́ pé àwọn ìpínlẹ̀ yìí ti ń jà pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yọ̀ǹda rẹ̀ fún àwọn wọn ni pé kí ló ń tó lè da ìjọba ìpínlẹ̀ Èkó papọ̀ àti ti ìpínlẹ̀ Rivers àwọn gómìnà méjèèjì tó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jọ wá tó fi jẹ́ pé Sanwó-Olú láti máa jà fún ìpínlẹ̀ Rivers wọ́n wòye wípé ṣé kìí ṣe pé nǹkan míì ti ń ṣẹlẹ̀ àti pé àwọn òrùn míì tí àwọn ń gbọ́ lábẹ́lé nínú pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ inú ẹgbẹ́ òṣèlú míì láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì torí náà ńkọ́ ọ̀rọ̀ nípa ìrìn àjò ọdún 2023 yìí ó gba àwọn àpérò ọ̀mẹ́rinwó lórí ọ̀rọ̀ ìṣepapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress àti People's Democratic Party tá a mọ̀ sí PDP yìí ojú ìwé keje ló wà ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o fọdún pẹlẹjà káfí kásẹ̀ lẹ̀ lójú ìwé ọgbọ̀n 30 o'clock bẹ́ẹ̀ ni ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní láàánú òde yìí níbi tí ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Kelechi Iheanacho tó jẹ́ pé ó mi àwọn lánàá gbìí lẹ́yìn tó jẹ́ pé àwọn àti akẹgbẹ́ wọn fún ikọ̀ agbábọ́ọ̀lù tó ti ń gbá bọ́ọ̀lù jẹun Leicester City pẹ̀lú àwọn Crystal Palace tó yẹ pé wọ́n ti jọ gbá Milan òde yìí níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ àná tó wáyé tó ti mi àwọn gbé lónìí ó fi sọrí ayẹyẹ ọjọ́ ìbí ọdún márùndínlọ́gbọ̀n rẹ̀ Iheanacho sọ̀rọ̀ lánàá òde yìí ó sọ di mímọ̀ ó ní òun wo ẹni tó jẹ́ ẹni àwòkọ́ṣe yẹn Didier Drogba gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó fi ẹni tó ń gba ipò lọ́wọ́ rẹ̀ jẹ́ pé ó fi àyílẹ̀ fóun ní ikọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè Nàìjíríà ọjọ́ ìgalù ó ní ẹni àwòkọ́ṣe náà ló jẹ́ ṣùgbọ́n ẹni tó ń wò dáadáa jù yẹ nínú tó jẹ́ kóun débi tóun dé lásìkò yìí ní ìbẹ̀rẹ̀ bọ́ọ̀lù tóun máa wò fín ó ní kò kọjá ẹni tó jẹ́ pé ó jẹ́ agbábọ́ọ̀lù tó forúkọ rẹ̀ wọ̀de tó jẹ́ pé ó ń gbábọ̀ ní Ivory Coast ó porúkọ ẹ̀ ní Didier Drogba ó náà ń gangan lòun wò ó tó jẹ́ pé ó ní ipa rere nínú ayé òun lánàá yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí tóun ṣe ó náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé
òun yọ ẹni tó làmìlaka láàyò kódà ó sọ gbogbo àlàyé tó wà níbí ọ́fíìsì bó ṣe bèrè bọ́ọ̀lù ọ̀hún bó ṣe darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles pẹ̀lú ìjẹ́ pé ó mi àwọn nínú ìfara wọn mẹ́rìnlá tó ti fara wọn àwọn méje tó ti mì gbogbo ẹ̀ pápátá láyé fún wọn yẹn nínú ìwé ìròyìn tó jáde lówùúrọ̀ tòní yẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune lónú ẹgbọ̀n ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ṣùgbọ́n láàárọ̀ yìí àwọn tó mì ó fi sọ̀rọ̀ ẹ̀yẹ ọjọ́ ìbí ọdún márùndínlọ́gbọ̀n rẹ̀ Enacho Kelechi lánàá òde yìí ni tẹ́wádìí gan àwọn onífọ̀n pé kábíyèsí ọlọ́run wọn ti sọ̀díkà àmọ́ ẹgbẹ́ ojú wọn jọ wà kókó ní báyìí. ẹ wo wọn tún jọra irùngbọ̀n lẹ́nìkan ní. kábíyèsí ọlọ́run kò dé lánàá kámọ̀ bí ó lè jí. ẹ wo títí nígbà tí àbúrò ni. ẹ tó ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa nìkan ní tùǹgbà bí ò bá sọ ọlọ́run ọba kò sẹ́yìn adúpẹ́ àmọ́ lóore wá sí ìpínlẹ̀ aláṣẹ tí ò jẹ́ kẹ́wọ́run wá bọ̀ the Callers Association three goes as for you. More importantly aláṣẹ àtolùdarí ìkànnì tùǹgbà Desina Ibrahim himself my wonderful dad as I do call you ẹ ṣe àdúpẹ́ àmọ́ rírì yín o. láì gbàgbọ́ àwọn tá a jọ ṣiṣẹ́ lé ní olùṣiṣẹ́ Sarah bákan náà Sodiq Akínbolú bákan náà Akínbílé Akínsùnbọ̀ ó wà pẹ̀lú wa ń bí lónìí. ká ṣe happy birthday sí Táíwò Akẹ́ndé Adégbodò lára àwọn olórin ẹ̀mí smo ọ̀dẹ́jọ́ bí bàbá ọpẹ́ elépo ní agric bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yìí Sanusi Saidat Ayọ̀mídé ení lọ́jọ́ bí ẹgbọ́dọ̀dún kan láì gbàgbé Gbẹ̀ngà Ògo Àgbáyé nìkan ní tiwa lọ́jọ́ bí ẹ má wà gbàgbé ibi tá a ti ṣọdún Kúláwá láti ṣọdún Ìlàsà ọjọ́ kẹfà oṣù kọkànlá ní àṣekágbá ìsìnkú mama Àbòkí Olóògbé aṣọ wà nílẹ̀ kákàkiri kódà nítúgbà bí ẹ̀bẹ̀ pèsè rà ọwọ́ kan ló máa tẹ̀ lọ́wọ́ àgíríkì kákàkiri ni aṣọ ti wà fún rírà. Bákan náà ká má gbàgbé ti àwo orin ìfilọ́lẹ̀ ìyẹn Close to God series 2 látọwọ́ Olakitan Adegoke Bùkátà Ọlọ́run ọjọ́ kẹtàlá ló máa wáyé oṣù kọkànlá ọdún aṣọ náà wà lẹ́nu ní bíbá ẹni tẹ́ máa pè ní tùǹgbà tẹ́ máa kàn sẹ́sẹ́ máa bọ̀ lọ́dọ̀ Ìbàdàn bíbá lẹ́ máa bá bẹ́ẹ̀ ní Táíwò bíbá bẹ́ẹ̀ ní Queen bíbá bẹ́ẹ̀ ní pé Bùkátà Ọlọ́run bíbá àti kíbi tẹ́ bá ti fẹ́ ibi tẹ́ bá wà kẹfẹ́ káṣọ́ tẹ̀ lọ́wọ́ ẹ mọ nọ́mbà Bùkátà Ọlọ́run dáadáa ẹ pé ẹ dẹ̀ mọ nọ́mbà Àbòkí Olóògbé ẹ pè àwọn méjèèjì ẹ̀yẹ lólùfẹ́ gbogbo yín náà máa retí o ibi tó ti máa wáyé náà gbogbo yín ti mọ̀ bẹ́ẹ̀ lórí pé gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ títí wá dìgbà tá a máa lọ́rọ̀ fẹ́ àti pàdé ilé akọnu lágbára rí tí lọ́jọ́ àdúgbò náà ṣe ti bẹ̀rẹ̀ ní kábíyèsí Ọlọ́run ẹ wo tí dìgbà tá a máa lọ́rọ̀ fún àti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa ní tùǹgbà o.